ọjọ́ mélòó la fẹ́ lò láyé wa. ṣáyé yìí náà ni o àbáyé yìí náà kọ torí pé ká tó dáyé aláyé sáyé lọ nígbà tá a dáyé àtúbà. mo rò pé ẹ rántí San Janet tó kọrin mọ́mí Dami àti bàbá Dami tó kọ pé tí màmá Dami bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá Dami èèyàn tó bá di lójú mọ́mọ́ tí ó mọ̀ sọ pé ọkọ mi lálẹ́ ọkọ mi lóru ọkọ ó máa kú iṣẹ́ ìyanu tó ṣe lábẹ́ mi ó jọ mí lójú mo dúpẹ́ ẹ̀san ọ̀sán mo dúpẹ́ ẹ̀san òru ìsàn rẹ tí kì í rọ̀ ní gbẹ́kẹ̀lé mi bó ṣe gbọ́ mi lóru àná yẹn ni kò máa ṣe. ó wá ní tí màmá Dami tó bá ti dúpẹ́ lọ́wọ́ bàbá Dami bàtàn bàbá Dami náà wà dá lóhùn pé bọ́wọ́ mi bá wa lọ́yàn ẹ́ tí ẹnu wà ní ẹnu rẹ̀ tí sọ́ọ̀tì mi wà nísàlẹ̀ sàrọ̀jù dúró máa yẹ dé. eléyìí tó jẹ́ aláṣẹ àti olùdarí St. Bottle Cathedral tó máa ń kọrin jùjú pẹ̀lú high life ṣe rí ìyá ìtẹ́lẹ̀ orúkọ ẹ̀ gangan ni iyùn Janet Ajílóore gbogbo ohun tó ṣekú pàyà yìí ẹ ṣàfarabalẹ̀ ìyànnà náà fún yín torí pé ìyá ìkú ní 1st of August 2026 ṣùgbọ́n eyín tó jẹ́ ọjọ́ Saturday tí n bá sọ fún yín pé ìyá yìí lọ show lọ́jọ́ Friday kó tó di pé ọjọ́ lọ nípè lọ́jọ́ Saturday ẹ máa bá mi ká lọ àwọn nǹkan kan tẹ́ ẹ̀ tí ì mọ̀ nípa St. Janet ìmú wá fún yín ìmọ̀ àwọn interview kan wá tó ti ṣe wá fún yín tẹ́ ẹ fi mọ̀ pé ìyá yìí ti nọ́ọ̀sì nǹkan nínú ara ọjọ́ ti pẹ́ kì í tìgbà tí èèyàn bá tó kú ni wọ́n tó sọ yìí pé nǹkan ń ṣe torí pé orí wọn ní àìsàn ráńpẹ́ ló ṣèyá yìí kó tó di pọ́jọ́ lọ ní pé ẹ jẹ́ n kọ́kọ́ fi interview kan hàn yín kí n tó wá tún yànnà náà kí n tó wá tún àwọn àṣírí kọ̀ọ̀kan níbi tí ìyá ẹ̀ ti fi hàn pé àwọn ọdún kan wà tó jẹ́ pé irinṣẹ́ òun tó wọ̀ ti 40 million naira ó sì jóná ẹ wo irú depression tí ó bá irú nǹkan bẹ́ẹ̀ wà mo ń bọ̀ ní tí ì dé ẹ má lọ bí kankan ẹ má tẹ RIP fún St. Janet ẹ gbọ́ interview náà. just like that. okay irinṣẹ́ 40 million irinṣẹ́ over 40 million báwo ló ṣe jóná kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kí làwọn lẹ́yìn tí irinṣẹ́ yẹn jóná kí nǹkan tó ṣẹlẹ̀. okay mo dé láti Dublin lọ́dún yẹn. ẹ dé láti bo. mo dé láti Dublin lọ́dún yẹn. okay ìjókòó náà sọ fún mi pé irinṣẹ́ mi ti jóná. ṣé ẹ̀yin rẹ kó lọ ṣó. àlàyé bó ṣe ṣẹlẹ̀ pé wọ́n kó irinṣẹ́ yẹn lọ wọ́n lọ Florence eléré tó lórúkọ lólo so wọ́n ṣáà lò jóná ṣá mo kọ́kọ́ jókòó mo rẹ́rìn-ín mo dẹ̀ ẹ̀ mọ̀ àwa olórin ọmọ pẹ́yìn kì í mú kọ́kọ́ ń sọ dá nǹkan tó dá tí sí ọ̀dá yé ó fẹ́ sọ nǹkan mi. mo rò pé ẹ̀yin náà rí i pé ìyá láwọn kọ́kọ́ jókòó pẹ̀sì bí wọ́n sọ pé irinṣẹ́ àwọn ti jóná ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé tí ròyìn gbé wá pé ikú màmá ni pé ẹ jẹ́ n sáré kà á fún yín ibì kan là ń lọ ẹ subscribe to YouTube channel wọ́n ní popular Nigerian juju and high life musician St. Janet torúkọ wọn jẹ́ iyùn Janet Ajílóore has passed away wọ́n the energetic performer òótọ́ dẹ̀ ni tí ìyá bá ń pàfọ́ọ̀mù ẹ̀yin gan mọ̀ pé wọ́n lè gbé bọ́dì well known for her electrifying stage presence vibrant live shows and socially unfiltered party anthem reportedly died on Saturday after a brief illness ẹ rí i pé wọ́n ní lẹ́yìn ìgbà tí màmá ṣàìsàn kékeré ẹ dẹ̀ mọ̀ pé mo sọ fún yín mo ní màmá yìí lọ show lọ́jọ́ Friday tí jẹ́ 31st of July kó tó wá di pé màmá yìí kú ní on the 1st of August tó jẹ́ Saturday tó tẹ̀lé ṣùgbọ́n sẹ́rí àwọn ìlàkọjá kan ti wà fún màmá yìí kó tó di pé ó di gbajúgbajà òṣèré gan ó di gbajúgbajà olórin àwọn ìgbà kan wà tó jẹ́ pé orin kìrìsìtẹ́nì níyà ń kọ pọ́nbélé orin kìrìsìtẹ́nì ní ń kọ ṣùgbọ́n gbogbo ìgbà náà ayé ò tí ì mọ̀
ó wá sí àwo kan tó pè ní Fàájì Plus. Ṣé ẹ rí Fàájì Plus tí màmá yìí ṣe òun gan ló gbé màmá yìí jáde látàrí pé kí sì ní kódà Fàájì Plus tí màmá yìí ṣe gan wọ́n bá rẹ̀ tó bí ẹ̀mẹ́rin látàrí pé ẹ̀yin tẹ́ ẹ bá mọ San Janet tó jẹ́ pé ẹ mọ̀ lásìkò bíi 2010 2009 2011 12 lọ sókè ẹ mọ̀ pé màmá yìí àwọn orin tí máa ń kọ àwọn bíi ọ̀nà tó wù ẹ́ ni wọ́n fún ó ṣe àlárùn òfẹ́ sí mi náà. oṣù títí ọdún súnlé olóṣè. la 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 ẹ ti ra aládùúrà tó ń fagbó tó bá fagbó ẹ tán a tún fi gúdà lé abọ́ lọ́hùn sọ̀rọ̀ ẹ ti ra aládùúrà tó ń fagbó. débi pé ó ṣàmọ́ mú àwọn orin kìrìsìtẹ́nì ó máa ń fọ̀ ọmọ ẹ̀ sí bí ìbálòpọ̀ bí ọkọ mi lálẹ́ ọkọ mi lóru bí bó ṣe gbọ́ mi lóru àná yẹn ni àwọn orin tó yẹ pé ìgbà náà dẹ̀ ní ayé ṣẹ̀ṣẹ̀ ń lajú bọ̀ ní tó yẹ pé àwọn ènìyàn wò pé irú orin wo lobìnrin tí ń kọ kò tí ì sẹ́ni tí ń kọ irú ẹ̀ ń gbà náà kódà àwọn tó jẹ́ music association gbà náà gan wọ́n bá oríṣiríṣi àwọn orin ẹ̀ tó fi jẹ́ pé gbọ̀ya tí ayé social media ń dé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gbà á tún ti rí àwọn olórin kọ̀ọ̀kan tó ti jẹ́ pé ó ń ṣerú ẹ̀ ṣùgbọ́n àkàtọ́ já ṣe fídíò ni pé ìyá San Janet màmá ó ti papòdà ẹ rí i pé àṣírí ikú tó pa màmá ò ní aṣọ pé ó ṣeéṣe kọjá wípé torí pé irú ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ sí màmá yẹn ìṣẹ̀lẹ̀ ńlá ni o ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ni ó mọ̀rú àìsàn ọgbẹ́ ọkàn tí ó ti dá sí lọ́kàn kí n tí èèyàn fi ń ṣe ìjẹ ìmu kó jóná ṣe mọ̀ pé tó bá jẹ́ pé ẹlòmíì tó bá jẹ́ pé bóyá ilé tàbí mọ́tò tàbí nǹkan kan ni irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ṣe mọ̀ pé ọlọ́run lè ibi ìjẹ ìmu rẹ̀ ọlọ́run tún lè sàásì kí mi tí ó tún fi ra mọ́tò mi tí ó fi kọ́lé mi ṣùgbọ́n nǹkan tí èèyàn fi ń ṣe ìjẹ ìmu tó wá jẹ́ pé iná ni nǹkan ń ṣẹlẹ̀ sí ṣe mọ̀ pé nǹkan tó lágbára ni oríṣiríṣi nǹkan náà làwọn ènìyàn ti sọ níkànnì ayélujára ṣùgbọ́n àwọn fámìlì olóògbé kankan wọn ò tí ì sọ̀rọ̀ pé pàtó bóyá ikú tó pa San Janet ni eléyìí tí a ṣe níwádìí níkànnì ayélujára la mú wá fún yín so bó bá ṣe ń lọ ní ìpapòdà San Janet olórin highlife àti jùjú torí pé àwọn ènìyàn fẹ́ pè pé olórin ẹ̀mí mọ́ látàrí pé màmá tí ó ti dàìfáàtì sí orin ìgbàlódé wọ́n fẹ́ pè lólórin ẹ̀mí mọ́ ẹ rí i pé àwọn orú wọn sì ti pọ̀ tá à ní fẹ́ máa dárúkọ ó bá ṣe ń lọ nípa rẹ̀ á tún jẹ́ kẹ́ ẹ máa gbọ́ níkànnì wa náà ni ẹ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel wa kẹ́ ẹ share fídíò.